ìwọ ọmọ ọ̀dàlẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ eléri burúkú ni ẹ ó ní ṣoríire àwọn alálẹ̀ wọn bí ẹ léèrè ìwọ tó fẹ́ kí ìran tèmi kó gba òmìnira kókò lóko ẹrú wà á ṣeré ibùkún ni ìwọ tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dá dúró ó rárin kú ni ẹ̀jẹ̀ tiẹ̀ ẹ̀jẹ̀ tàwọn ọmọ rẹ ìrandíran rẹ òun látẹ̀fídélẹ̀ lérí gbogbo owó tó bá ní pátápátá àwa la lò ó gbogbo ilé tó bá kọ́ pátápátá ẹrú wa lápò síbẹ̀ ọkọ̀ tó bá ní pátá òun lá. káì olúwo mi àṣàpè ọ̀la olúwa àgbámìrì gàngàn má ṣe pé mọ́ ọ̀sẹ̀ má ṣe pé wọ́n lágbàlagbè ìṣègbè àmẹ́yẹ tó ti jẹ́ yìí nǹkan ọ̀rọ̀ mà ṣọ́kù ó lè tó mú lọ́wọ́ yìí òun ó tọ́ ní dandan ni. a ní ọmọ ṣe pé mọ́ àmẹ́yẹ tó jẹ́ yìí àrọ̀ ti rọ̀ mọ́ nítorí dàgẹ́jẹ ní kẹ láwùjọ òwú ǹjẹ́ àkéréjù kan bá fẹnu kalẹ̀ báyìí náà níjọ́ náà ní kalẹ̀ pa ǹjọ́ tẹ́tù bá fojú kan ìjọ́ náà nígbà ǹjọ́ tẹ́tù bá fojú kan náà nígbà o òjò lóró náà mú gi òjò báyìí ṣe làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ àbátálágẹ wọn bá dábàá yẹn náà lòṣì òkè gbà ètò orí yìí àrùn ti rọ̀ mọ́ olúwo mi àṣàpè ọ̀la àgbámìrì gàngàn gbogbo ọmọ ilẹ̀ Oòduà ọmọ ilẹ̀ Yorùbá tó fẹ́ máa ṣàgbẹ́yìn ìfẹ́kọ̀ jẹ́ tí wọ́n máa ń gbẹ tó járí jẹ nídìí mọ̀dàwú tó fẹ́ jẹ́ kárọ́ náà lọ tó fẹ́ já gbòmìnira olúwo mi àṣàpè ọ̀la ṣe sọ̀hún gẹ́lẹ́bẹ́ ọmọ àti rí bẹ́ẹ̀ o ẹ̀yìn rẹ ńlá gbòmìnira ìwọ tó bá bí àgbà lójú rẹ ẹ̀yìn rẹ láàgbà nítorí ẹ̀yìn mi báyìí láàánú dí ẹ̀yìn ìtọ̀ báyìí náà làágbọ́n kó ẹ̀yìn olórí rà ṣe pé o ìpè náà sì ṣe bẹ́ẹ̀ ni lórí gbogbo àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ máa ṣàgbẹ́yìn ìbẹ̀bọ̀ jẹ́ fún wa wọ́n ti kúkú níbẹ̀rù Ọlọ́run náà ní gbogbo wàhálà tá àkókò ń dojú kọ èyí tí ẹ̀yìnyàn láàyò gangan náà láì tẹ̀yìn pa torójúbọ̀ ọ̀pá àbí gbọmọ lọ èkó ayé yín ti bàjẹ́ o látòní lọ ilé yín ò ní rójú o ọ̀nà yín ò ní ráyè bó ṣe rí nù gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ pátá ọ̀bàlújẹ́ tí ìjẹ́ àwọn ọmọ wa fi wá ń dàbí ọ̀lẹ gbogbo àwọn ọmọ ilẹ̀ wa wọ́n wá dẹni tí ń jápa tí ń jàǹjàkújà àní wọn lógun ṣẹlẹ̀ ní Libya àwọn ọmọ ilẹ̀ kóòtù òjìrì tó ń gba bẹ́ẹ̀ lọ nígbà tí Nàìjíríà náà ṣe rọ́gbọ́ ẹjẹ́ ńlé kan sí tó ń tí bógun ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Libya tó ń tí gbogbo ẹ̀ ń dàrú dàpọ̀ wàhálà ìdàlá àwọn ọmọ tó ń rí sí ajé ṣe ń bẹ́ẹ̀ káti wá gbọ́ tilẹ̀ Nàìjíríà yáàyìn táwa ní lè sùn borí léjìká mọ́ ìpè ní ọ̀pá yín o gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ pátápátá pogodo ìpè tó lúwo mi Àṣàmìrì gàngàn yìí ṣiṣẹ́ ó ti rí bẹ́ẹ̀ o. wọ́n jẹ́ ń jẹ́ rí ayé wọn pé yóò ṣe lórí gbogbo àwọn ọmọ ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá
ní tìlé lóko kódà kó wà lẹ́yìn odi lọ bá ń dalẹ̀ tó ń gbalẹ̀ tó ń dalẹ̀ tó ń dalẹ̀ àwa ọmọ ilẹ̀ Oòduà. Bí ó ṣe rí ni wọ́n ti sọ fún ọrùn o, bí ó ṣe rí ni wọ́n ti sọ fún ọrùn kó o máa lo wọ́n dárí kan jù bẹ́ẹ̀ lọ. Èpè ti jà ọ́, èpè sì ti mú ọ nítorí takẹṣẹ báyìí náà ní í ṣe láwùjọ òwú. Ǹjẹ́ àgéjù tó bá tẹ̀lé ẹ̀ náà ní kọ́lẹ̀ pa. Ìjọ àbábí iná sẹ́tù náà ní gbà. Òòjọ́ lóró iná múgi. Òòjọ́ báyìí náà làṣẹ ẹ̀tọ́ múlẹ̀. Ẹ̀yìn ìtọ̀ báyìí náà lágbọ́n kó. Ìwọ tó o bá ń fẹ́ mọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ẹ̀yìn rẹ lágòmìnira ńlẹ̀ Yorùbá. Ẹ̀yìn mi lánú dí. Ẹ̀yìn ìtọ̀ báyìí náà lágbọ́n kó. Ẹ̀yìn olóhùn là ṣe pè. Ẹyẹ ẹ máa sọ pé pè náà ṣe bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ọ̀dàlẹ̀ Yorùbá, gbogbo àwọn ọba yìí jẹ́ pátápátá porogodo. Ọmọdé ní àtàgbàlagbà lọ́ba pọ̀ lọ́ṣẹ̀. Kọ́ṣẹ́ báyìí náà ní máa ń wí. Èmi Bàbá Àjàdí Eyín Gòrò 100% ni mo fi sọ̀pọ́ọ̀tì ilẹ̀ Yorùbá. Ká máa lọ ká dá dúró lọ́tọ̀ ní gédégbé àwo gédéǹgbé. Káàkókó ní nǹkan kan tá à ń jẹ gbádùn nínú bó làwọn eléèbó ṣe máa ń pè é, àjọṣepọ̀ wa, ìnira wọn mọ̀ tó ń kó wa bá wa. Ńgbà táwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ sókè tẹ́yìn àbáyéjẹ́ kan tẹ́wàá mọ́ lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ tẹ́ mọ̀ pé wọ́n máa ń fẹ́ fi kinní kan ṣẹ́tíìfù àbí ẹ̀yìn làwọn eléèbó tí wọ́n ń pè ṣẹ́tíìfù. Wọ́n rí wọn ṣẹ́tíìfù kan kọlí bá àwọn ọmọ ilẹ̀ Yorùbá pọ́dàlẹ̀ ní á. Kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ o. Ọ̀dàlẹ̀ bá lẹ̀kú ẹni bá sì dalẹ̀ á bálẹ̀ lọ. Èmi Bàbá Àjàdí. Èmi Bàbá Àjàdí àwọn kan máa ń sẹnu wọn yátayàtà pè lẹ́yìn Gòrò. Tọ́wọ́ wá yá wọn ò ní mò ń ṣépè. Ṣé ní ń ṣépè? Èmi ò mọ̀ ní ṣépè o. Ìgbẹ́nu tèmi ò sì ní gbòpò. Èpè ti já gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ o. Wọ́n á ní ọ̀dàlẹ̀ bá lẹ̀kú ẹ ń bá dalẹ̀ àbálẹ̀ lọ ní dandan ni. Ṣé ẹ ṣì mọ̀ pé dandan báyìí náà ní ta ìdán? Bó ṣe rí nù o. Ní Tẹ̀tẹ̀wùrẹ́ bá kẹta àwọn níjọ́sí. Tẹ̀tẹ̀wùrẹ́ ti gbàgbé pépè látẹ́lẹ̀ ṣe ẹ̀ àǹjọ́sí tọ́rọ̀ rẹ̀ ìdojúdé. Gbogbo ẹ̀yin ọba yìí ọ̀jẹ̀lú ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ yín ti ń dojú dé látòní lọ o. Bó ṣe rí ni mo ṣe sọ fún ọ̀hún. Kò sí ní tó lè wẹ̀ tó lè fi jàjàbọ́nú èpè mi Bàbá Àjàdí. Àní kíní tó ṣe ń jọ́sí. Àgbámúréré tó ṣe ń jọ́sí ìwò lọ́jọ́ lórí ṣaṣara o. Èmi gangan láìpẹ́ ní àgbámúréré tẹ̀ ń jọ́ kìíní àná. Tí mo gbé kíní ṣe kó ṣe èmi ń bánu fún. Àdìgbà náà ní oko ọ̀gá tí ń ṣorú lálẹ́ léjédé tí ń so ìtàgìrì nínú oko. Èmi kúkú bàbá kúkú. Àti ṣe bí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá kú èdè bàbá kúkú. Èmi náà bí tèmi jọ ànábì Ifá ni. Bàbá kúkú lókè yẹtì. Gbogbo ẹ̀yin ọ̀dàlúrú ọba yìí jẹ́ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀ balẹ̀ lọ ni o. Ayé yín ti bàjẹ́ látòní lọ, igbá ilé yín ò ní rójú, àwo ilé yín ò ní ráyè. Ìwọ tó o bá iṣẹ́ ọ̀dàlẹ̀ má gbé kú ńbẹ̀, má yín kú o. Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Nítorí Lájí Ṣebí Ọ̀yọ́. Ibi ayé tá a bá ránkọ̀ ní kò jẹ́. Ránṣẹ́ ọ̀ rẹ́ pè sí ọ.
ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n náà ń bẹ lára àwọn ọ̀dàlẹ̀ tó rí agbómìnira ẹ máa bá ń sọ fún wọn pé mi bàbá Àjàdí yìnyín mi láàánú dì ẹ̀yìn ìtọ̀ báyìí láàṣì ìgbọ̀n kó bó ṣe rínú èèyàn àròbélé ń já. Ìwọ tábẹ́rẹ́ fídíò yìí àti ìkànnì Ajíṣebíọ̀yọ́ ìbá fẹ́ dọ́dọ̀ rẹ ó sì máa bá ń kílíìkì share button kọ́ kílíìkì share button kọ́ máa kílíìkì subscribe pọ̀ gúgú náà lówó kọ̀ọ̀nà ẹlẹ́ṣirá data kẹ̀kẹ́ kọ́ kílíìkì subscribe kó o tún yọ pé káwọn èèyàn rẹ náà wá ṣọ̀pọ̀ tí wà ní ààyè tọ́lá àwọn èké epo bọyọ̀ nílé iṣẹ́ wa ń bí bọ́rọ̀ bá ṣe rí làwà gẹ́lẹ́ làwà ṣe é sọ. àwọn òrírí ẹni di mọ̀dàrú ń kí ẹni ọ̀já àwọn olóṣèlú ó fẹ́ràn wa. wọ́n ti mọ̀ pé àwọn ò lè rá wa lò. àwa ń sọ̀rọ̀ sókè ààyìn pátápátá ni ọ̀rọ̀ tó bá sì jẹ́ kò mú òkun làwa máa ń fàyọ. gbogbo èyí tí yóò jẹ́ kí ṣọ̀kan ilẹ̀ Yorùbá wà làwa ń ṣe ní àìṣẹ́ṣe mọ̀pájíṣebíọ̀yọ́ láàárí. ayé òkúkú ní ṣe bí bábá ẹnìkọ̀ọ̀kan ẹ subscribe kọ̀ọ̀nà olówó kọ̀ọ̀nà ẹlẹ́ṣirá data kankan. tó o bá ti kílíìkì subscribe ó sì kílíìkì notification bálù. tó o bá ti kílíìkì méjèèjì ìwọ náà bá ṣọ̀pọ̀ tí wa. bó ṣe rí nù fún ti tèmi èèyàn àwòbélé ń já torí èmi fẹ́ máa lọ sí inú ìyẹ̀wù nínú yàrá mi mo fẹ́ lọ sùn. ẹ mọ̀ pé bí gẹ̀rẹ̀gẹ̀ báyìí láàbá gbà ẹ̀yìn ẹ bá wa kílíìkì subscribe button Ajíṣebíọ̀yọ́ TV Ajíṣebíọ̀yọ́ TV Ajíṣebíọ̀yọ́ TV Ajíṣebíọ̀yọ́ Kalamission. èmi ò ní wá yín tí o ẹ ní wèmí náà tì á ní sunkún ara wa. mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mo fọlọ́run bá ṣe yín káàbù rẹ̀ ò dájú lórí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ kóòtù òjìrì tẹ́ ìṣọ̀dàlẹ̀. ẹ mọ̀ rí bá ti ṣe ẹ mọ̀ lọ́nà gbégbá o ẹ sì ní fọjọ́ lọ́jọ́ lọ. mú kíní ṣe kó ṣe mí láìsí àbẹ́sùpínlẹ̀ adéwà mú kíní ṣe kó ṣe mí ìyá ń dá yá ń tì ẹ́ sáré bíi bá ní ṣàdúrà fáwọn ọmọ mi. bẹ́ẹ̀ bá ti ń lù ní ọmọ ọdún bẹ́ẹ̀ bá ṣe ń lè báyìí náà lẹ́ẹ̀mọ́ bá ẹ̀mú èèmọ́jọ́ kọjọ́ wọn lọ yọ ẹ̀fọ́ ò ní mú yín ìdìdì èsì ìdìbàrà ìjì ò ní dì yín ẹ̀yin o ẹ̀fọ́ ò ní mú yín èdè ò ní dì yín o ẹ̀ ní báráyé fọ́ọ̀tì ẹ̀ sì ní táṣọ àgbà mọ́lẹ̀ ẹ̀yin ọmọ mi èyí tí ń bẹ lókè òkun àbíbíkíbi ibi yòówù tẹ́ ẹ bá wà ẹ̀ kéré oko délé o ó ti rí bí o ti ṣe bẹ́ẹ̀ nítorí ọmọ aláṣẹ lèmi o. ẹ̀yin o ìgbà lé yín ọmọ rójú àwo lé yín ọmọ lẹ́kan sí ni lójoojúmọ́ rírí kọ́ngbẹ́kọ́ngbẹ́ báyìí náà lẹ́sìn máa gbéṣe tádùá bá ti wá gbà kẹ́ ẹ wá yọ ṣàká o kẹ́ ẹ wá fowó ṣọ̀pọ̀ àti wàtọ́lá nílò orin iṣẹ́ ní àyín bó ṣe gẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ náà lẹ́ti gbọ̀n èmi ń wọnú yẹ̀wù mi lọ má jẹ́ wọ́n rí ṣe níṣẹ́ kó ṣe mí o ó dìgbà kan náà ó dàbọ̀ ẹ̀yin ohun ẹ̀mí ẹ máa ṣe ọ̀rọ̀ sókè tẹ́ ẹ bá tó rí nǹkan tẹ́ ẹ fẹ́ ń bá yín dá sí ẹ ké sí mi o ẹ ké sí mi nínú yẹ̀wù mi ẹ lè sẹ́ǹdì mẹ́ṣíìjì sáwọn ọmọ mi ní ààyè wọn ó ju ẹ̀bẹ̀ ṣe lè rí fún mi tó bá rí ìyá ní ìsìn mẹ́gbọ̀n nǹkan àmúṣagbára ẹ̀yin ò irú ìkíní ṣe kó ṣe mí yìí kíní ṣe kó ṣe mí nǹkan yín bẹ́ẹ̀ yẹ lè ṣe ṣùgbọ́n ẹ mọ̀ pé ń dá a bá fi pamọ́ báyìí náà níyì
ìwọ tó o bá fẹ́ jàǹfààní kíní ṣe kó ṣe mí oríṣiríṣi ní ń bẹ. ìwọ jáde ṣọ̀ṣì kíra ìbùkún òyì tó máa ṣe ọ̀rọ̀ sókè kó o ké sáwọn ọ̀rẹ́ rẹ kan wá tó bá ṣe pé fesibúùkù kọjúmọ̀wé orí ẹ̀rọ kọjúmọ̀wé ló bá ti rí fídíò mi yìí ìwọ láìkí péèjì wa kó o kílíkì notification bell kó o tún invite àwọn ọ̀rẹ́ rẹ kó o share fídíò wa bó bá ṣe YouTube náà tún ṣe bí a wà lórí Twitter náà lórí ìkànnì ẹlẹ́yẹ àmbẹ̀ǹbẹ̀ ṣáàtì follow wa tó bá yọ irú àwọn nǹkan wàyí gbogbo àwọn nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá ní ìmọ̀ ìtanilọ́ rẹ̀ ó dì ó dàbọ̀. Àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá.